òun tún rédíò owó ti àti pé òun tún ti FM ṣáà máa má sùn ẹ ká jà ẹ lọ òun tún FM. orílẹ̀-èdè yìí ká máa gba owó ìṣúná wọn láti ìjọba àpapọ̀ ṣòṣe wá sọ́dọ̀ wọn kó má gba ọ̀dọ̀ ẹnikẹ́ni mọ́. Báwo lẹ ṣe rí irú ìgbésẹ̀ yìí sí? Inú wa dùn púpọ̀. Kò sí ẹnikẹ́ni tó lè jẹ́ alága ní gbogbo ìbílẹ̀ inú mi dùn sí ọ̀rọ̀ yìí. Bàbá wa president wa alága ààrẹ wa wọ́n dẹ̀ mọ ìdí pàtàkì tán fi sọ bẹ́ẹ̀. Wọ́n mọ̀ pé tí ìlú bá fẹ́ tẹ̀síwájú, tí gbogbo Nàìjíríà bá fẹ́ tẹ̀síwájú, wọ́n gbọ́dọ̀ bẹ̀rẹ̀ láti local government. Kò dẹ̀ sí ẹnikẹ́ni ó jẹ́ ààrẹ orílẹ̀-èdè ni o, ó jẹ́ mínísítà ni o, ó jẹ́ senator ni o, gbogbo ipò tó bá lè jẹ́ local government kan ló ti wá. Wọ́n dẹ̀ wá wò ó pé local government yẹn gan òun ló ti yẹ kán bẹ̀rẹ̀ pé kán jẹ́ kí owó kó máa délẹ̀. Tówó bá ń délẹ̀, gbogbo local government kọ̀ọ̀kan á máa ní ìlọsíwájú, development á dẹ̀ máa lọ. Mo fẹ́ fi àsìkò yìí dúpẹ́ lọ́wọ́ bàbá wa Sanwó-Olú, Babájídé Sanwó-Olú. Mo dẹ̀ dúpẹ́ lọ́wọ́ president wa náà torí pé bí àwọn gómìnà míì ṣe ń ṣe, àwọn gómìnà míì ní kí n ṣe gbogbo wọn o. Owó tán bá ń fún àwọn ìbílẹ̀, tán fún ìpínlẹ̀ kọ̀ọ̀kan, wọn ò jẹ́ kó désàlẹ̀. Gómìnà míì á kàn mú ni, á gba gbogbo owó yẹn jọ, á fi ṣe nǹkan tó bá wù ú. Ó lè fi ṣe nǹkan náà sọ́dọ̀ wọn o, ṣùgbọ́n ojú báyìí ni àwọn ìbílẹ̀ á fi rí, alága ìbílẹ̀ á fi rí, ọwọ́ ẹ̀ kò ní kàn án rárá. Torí ẹ̀ kò jẹ́ kí ìlọsíwájú kó bá ìbílẹ̀ kọ̀ọ̀kan. Ṣùgbọ́n nǹkan tí mo fi dúpẹ́ lọ́wọ́ gómìnà wa Babájídé Sanwó-Olú ni pé òun kì í fọwọ́ kan owó wa, and torí ìdí èyí ó jẹ́ kí àwa náà ká lè fọwọ́ sọ̀yà láti ṣe àwọn iṣẹ́ kọ̀ọ̀kan ní local government kọ̀ọ̀kan. Irú èmi bí mo ṣe ń wò yìí nísìnyí, mo ti ṣe ọ̀nà bíi 90 báwo mo ṣe lè sọ ní Yorùbá, 90 mo ti ṣe, 90 road mo ti ṣe. Mo dẹ̀ ti ṣe ọ̀pọ̀lọpọ̀ schools, mo ti kọ́ school, mo ti tún school ṣe. Ọ̀pọ̀lọpọ̀ public health centers mo ti renovate, mo ti ṣe, mo tún kọ́. Ọ̀pọ̀lọpọ̀ program oríṣiríṣi, ọ̀pọ̀lọpọ̀ training human capacity la ti ṣe nítorí pé wọ́n jẹ́ kí owó wa kó délẹ̀. Bó ṣe jẹ́ nìyẹn. Bẹ́ẹ̀. Ọ̀rọ̀ tẹ́ ẹ̀ ń sọ yìí, ọ̀rọ̀ 1971 kọ́ ni nígbà tí a máa lọ ṣe children day nígbà tí mo wà ní primary school 71, 72. Mo wá rí i pé a wà nínú oòrùn for more than 6 hours. À ń dúró de alága ìgbà yẹn pé kán tó bẹ̀rẹ̀ children day, ẹ̀wọ̀n kéléńjé ńgbà yẹn ni wá. Mo wá ń béèrè lọ́wọ́ àwọn àǹtí wa kan ńgbà yẹn náà pé ta là ń dúró dè? Wọ́n lálága ni, alága local government ni. Mo ní ṣé èèyàn ni ṣá? Wọ́n ní èèyàn náà ni. Mo ní mi ò rò pé èèyàn ni. Mo ní ṣé obìnrin náà ló bí? Wọ́n lóbìnrin ló bí. Mo ní a ti wà níbí for bíi 6 hours. Aago 6 la ti máa kúrò nílé. Wọ́n á ti kàn nípa fún wa pé a gbọ́dọ̀ débẹ̀ ní ó pẹ́ jù 7. Ẹsẹ̀ dàda máa fi rìn. Tá bá dẹ̀ ti débẹ̀, àwa jókòó pé à ń dúró de alága. Aago 12 alága, a ti débẹ̀ ní 7. Aago 12 alága ò tíì dé. Aago 1, aago 2, ìgbà mìíràn ó lè máa lọ bí 3 o'clock. Alága ṣẹ̀ṣẹ̀ wá dé. Wọ́n dẹ̀ ti kàn nípa fún gbogbo àwọn teachers yẹn ńgbà yẹn pé gbogbo teacher gbọ́dọ̀ wà around. Torí ìdí èyí mo máa ń béèrè, mo ní
agbára pọ̀ jù fún màá nìyí o pé lágbára ọlọ́run èmi náà á bẹ̀ di alága ọlọ́run dẹ̀ tàbí pé mo tiẹ̀ lè ronú débẹ̀ pé tí èèyàn ní màá nìyí ṣá ọ̀dọ̀ èèyàn náà ni so àtìgbà yẹn náà mo wá ń ronú sí i ìgbà kan náà wà tó jẹ́ pé báwọn èèyàn ṣe máa ń type ẹni máa ṣe secretary job yẹn ó máa ń wù mí gbà yẹn mo ní mo láìpẹ́ pé wọ́n ti máa sọ wérewérewére nígbà tó dé stage kan mo ní àwọn tó ń sanwó wérewére yìí níbo náà máa ń jókòó mo ní àwọn tó ń sanwó wérewére tó máa type yìí wọ́n máa ń jókòó lẹ́nu ọ̀nà àwọn kan máa ń wà lóde tí èèyàn náà ló jókòó lóde tí èèyàn ló wà lóde àwọn ilé èèyàn náà ni mi ò type mọ́ mo ní àwọn tó ń jókòó lóde ẹ̀ mo fẹ́ ọlọ́run dẹ̀ tó gbà fún mi náà so now nǹkan tí mò ń tọ́ láti sọ ni pé gbogbo nǹkan téèyàn bá fẹ́ ṣe lọ́jọ́ ayé ẹ̀ ìgbà tó pẹ́ mo jọ́ èèyàn olóṣèlú ẹ̀wọ̀n kan náà ló ń direct wa mo kọ́kọ́ bẹ̀rẹ̀ látọ̀dọ̀ CDA wọ́n kó CDA jọ yìí ìgbà tó pẹ́ ìgbà zero party that was 95 96 so 86 87 ìgbà zero party àjọ yẹn mo sponsor àwọn community kan mo lọ gba fọ́ọ̀mù fún wọn sáà kérò lọ àárí ẹ̀lẹ́sẹ̀ ṣe wọ́n sáà ṣe pẹ̀ wọ́n sáà yẹn nìkan sáwọn tó jẹ́ pẹ́ẹ́tì wà ní council of bank so ńgbà tí election GDM NCP gbogbo ẹ̀ sáà tó jáde ìgbà ẹ̀mọ èèyàn kan máa tí ò jáde o pẹ̀lú tó wọ́n tún pé ẹ̀wọ̀n politics ní root àwọn tí ò bá wa ṣe wọ́n rò pé bóyá kò ní root tí àwọn sójà wọ́n bá sọ pé fẹ́ ló Nàìjíríà ìwà máa túká wọ́n bá sọ pé ikú dẹ́ òsè ìbílẹ̀ òwú wa tó rìgádà àwa tá a rìgádà yẹn á mọ́ra wa tó bá ti di pa rìgádà kò tẹ̀ sí ìdáyé fún òun gbà ẹ̀bẹ̀ tá a mọ́ra wa you just find out pé the same set of people náà tí ìjọ tún káńgbà náà lẹ́tọ́ máa padà tí sójà bá ti reduce power pé a lè máa ṣe nísìn so lórí ẹ̀ mo sọ pé ó ní root ẹni tí ò bá sí lára kò ní mọ root yẹn so bá ti bẹ̀rẹ̀ sí ń bọ̀ ní ìgbà tó pẹ́ mo contest assembly mo gba fọ́ọ̀mù tẹ́ mẹ́ta nà mo wọlé àtúntò ìgbà tó pẹ́ mo contest chairman gbàgbé mo contest assembly wọ́n wá fi mí ṣe vice chairman the first one mo kọ́ gbà ní pé aṣáájú kọ́kọ́ appoint mi as a social assistant to the aṣáájú for commerce and industry that was the beginning of my entrance to political circle or political corridor so at the end of the day I served aṣáájú Ahmed Tinubu for about 6 months they now appointed me as a vice chairman to the local government for 6 years so after that I had the chairman so bí ìrìnàjò mi ṣe rí nìyẹn. ó máa ń dàbí pé wọ́n máa ń hun Mushin mọ́ ìjọ̀gbọ̀n báwo lọ̀rọ̀ ètò ààbò ní Mushin. ìyá dúpẹ́ ọ̀dọ̀ náà Mushin tabaníkà sọ historically àwọn kọ̀ọ̀kan wà tí wọ́n ẹ̀wọ̀n pé mo sọ international local government and gbogbo àwọn tó dẹ̀ jẹ́ kó sì jẹ̀gbọ̀n láti agbègbè àdúgbò Ìkòròdú nìsín ẹlòmíì Mushin ló wà tẹ́lẹ̀ kó tó lọ kọ́lé sọ̀hún but notwithstanding ọlọ́run bá wa ṣe Mushin tí wàhálà kan bá ṣẹlẹ̀ àgbègbèsẹ̀ nípa tọlọ́pàá ó máa ń ní ìtàwọn ọlọ́pàá àwọn security as a whole we have DSS we have police we have even sójà àwọn and army resettlement center is near our place so pẹ̀lú àwọn kíkan àwọn neighborhood àwọn
oríṣiríṣi security personnel. A máa ṣe meeting monthly. A dẹ̀ plan strategy wa. A dẹ̀ tún because a máa ń kọ lẹ́tà sí state, a máa update governor lórí gbogbo àwọn nǹkan tó ń ṣẹlẹ̀. Ọlọ́run dẹ̀ bá wa ṣe. Ìgbà tá a fẹ́ ṣe election second time in Bauchi, àwọn boys wọ́n pè ní 1000 boys. Àwọn boy yẹn mi ò mọ bí wọ́n ti kọ́ ẹ̀kọ́ burúkú. Wọ́n á kàn sọná sílé kan ni. Táwọn èèyàn bá ti bẹ̀rẹ̀ sí jáde pé lọ́jọ́ wọ́n á bẹ̀rẹ̀ sí jí wọn lẹ́rù, wọ́n bá ti gbà á bẹ̀. Wọ́n lè ṣe pé irú ìwà báyìí. Ìlú north la ti ń rí àwọn tó ń ṣe nǹkan báyìí. Ìyẹn ló wọ Lagos State. So mo wá lọ sí district 9 ní Ìkẹjà. Mo fẹ́ lọ bá àwọn army ibẹ̀ sọ̀rọ̀. Wọ́n fún mi ní àwọn tó dájú dáadáa. So mo lọ bá CC Lagos State, hold meeting. Mo dẹ̀ mú àwọn ọlọ́pàá wọn yẹn, mo ra mọ́tò, mo ra sienna fún wọn. So that wọn ò ní lè complain pé wọ́n pè wọ́n lóru wọn ò ríbi lọ. So lẹ́yìn yẹn, èmi náà fún wọn ní press. Àwọn DSS náà á pinpoint àwọn kọ̀ọ̀kan tí a lè mọ̀. Torí èèyàn ló lè torí yọ́tọ̀ kan. So àwa a sá mú wọn ṣá. Láàárín oṣù mẹ́ta, a fi sọ pé ẹlòmíì tó bá mu tẹ́lẹ̀tẹ́lẹ̀, tó bá mú àwọn kan alágbára lọ gbà wọ́n lẹ̀. Báwo ṣe ń lù làwọn jó. Mo lọ sí Ìkìrẹ́ Palace, mo lọ bá wọn ṣe meeting. Ó dáa ká máa bẹ àwọn ọmọ yín. Pé kẹ́ á máa bẹ̀ wá. Ẹni tó bá mú kó gbàgbé ẹ̀. Èyí o, ọmọ ilé mi o, ọdún yìí o, àwọn ìgbà o kò sí lórí mi. So lẹ́yìn ìgbà tá a ti ṣe yẹn, ẹnu ọjọ́ mẹ́ta yìí náà, a tún gbọ́ pé wàhálà wà ní Ìdí-Òro. Mo lọ report fún CP fún gbogbo àwọn kọ̀ọ̀kan, a pinpoint gbogbo àwọn kọ̀ọ̀kan káàkiri. A lọ ṣe meeting. A dẹ̀ form committee pẹ̀lú àwọn ọlọ́pàá. Àwọn DSS mo bá wọn ṣe meeting lọ́tọ̀. Gbogbo àwọn tí wọ́n fi ìbò ṣe kinní wọ̀nyí, wọ́n lọ pick wọn lẹ́ẹ̀kọ̀ọ̀kan ni. Òmíì wọn á lọ pick ẹ̀ lótẹ́ẹ̀lì. Òmíì wọn á lọ pick ẹ̀ ní junction. Ẹni tó bá dẹ̀ ti pick, a ti sọ pé wọ́n ti fún wọn ní blanket pé nǹkan kan. Pé ẹni tó bá tẹ̀ jẹ́ pé 3 months yóò wà nínú iṣẹ́, tí àwọn tó pọ̀ ní sádànù. Wọ́n á sádànù. So èèyàn ló le náà. So Ọlọ́run ni o. Ọlọ́run ló ń bá wa ṣe o. Torí ìgbà míì gan mo ń gbààwẹ̀ torí ẹ̀. Mo mọ̀ pé Ọlọ́run nìkan ló lè bá mi ṣẹ́gun. Kí wọ́n má ba ìlú jẹ́ mọ́ mi lọ́wọ́ lásìkò tèmi. A gbọ́dọ̀ rí ìtura náà. So Ọlọ́run dẹ̀ ń gbà fún wa. Ọlọ́run gbà fún wa. Ìgbà tó pẹ́ gan, àwọn Ìkìrẹ́ náà, wọ́n lọ ṣe ètùtù. Ọ̀sẹ̀ tó máa sọ eléyìí. Wọ́n lọ ṣe ètùtù pé kíní ò gbọdọ̀ continue. Ọ̀dẹ mi ò rán wọn. Ṣùgbọ́n èmi náà kíkọ́ Ọlọ́run lábẹ́lẹ̀ pé ìlú ò gbọdọ̀ bàjẹ́ mọ́ mi lórí. Ọlọ́run dẹ̀ gbà fún mi. Bá a ṣe ń ṣe nìyẹn. Nínú ọ̀rọ̀ yín, nǹkan tó jẹ́ ohun àmúyẹ tínú yín dẹ̀ dùn láti sọ láàrin wa ni wípé iṣẹ́ òwò ṣíṣe ni gbogbo ayé mọ Mùṣímọ́ tó dẹ̀ ń lọ gérégé. Kí ni ìgbésẹ̀ tàbí ipa tẹ̀ ń kó láti lè jẹ́ kí àwọn ọjà, at least ẹ mention ọjà kan wípé ó tóbi tí gbogbo ayé mọ̀, láti lè sọ̀rọ̀ ọjà bẹ́ẹ̀ di international market? Because ẹ mọ̀ pé àwọn ìlú míì tá à ń gbọ́, countries míì tá a mọ̀, ìlú wọn gan la mọ̀ nítorí àwọn èèyàn lọ ń rajà ńbẹ̀. Wọn ò tiẹ̀ mọ̀ country yẹn. Anybody ń sì máa ní Beijing nítorí wọn lọ ń rajà ńbẹ̀. Irú ipa wo lẹ rò pé lè kó kí irú àwọn ọjà yẹn kó di international market? Ìkíní, already Ladipo market is an international market. Believe me or not. Because tẹ́ bá rí gbogbo all over Lagos láti wá rajà ní Ladipo. Gbogbo àwọn neighboring countries
tí wọ́n rajà ní Ládìpọ̀. In fact, tẹ́ bá dé Ghana, tẹ́ bá sọ̀rọ̀ Ládìpọ̀ market, àfẹni tó bá yẹ pé kò relate mọ́ bí àwọn kìnìún kankan láti Ládìpọ̀, láti Ghana wọ́n á rajà ní Ládìpọ̀. Tẹ́ bá dé Benin Republic tàbí kankan, all over wọ́n ti wọ́n á rajà Ládìpọ̀. Kìíní Dálékọ́ is an international market. All over the place wọ́n ti wọ́n á rajà ní Dálékọ́ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Bẹ́ẹ̀ nǹkan tí mò ń try láti ṣe ni pé à ń gbìyànjú láti tún àwọn ọjà wọ̀nyí ṣe láti sọ di modern market. Nítorí pé tá a bá ń gbìyànjú orú Ládìpọ̀ ń sìn àìsàn pọ́bì kan kò yí sì fún wa láti dàyà dé pé ká sọ pé a fẹ́ kó gbogbo ẹ̀ papọ̀ bìkan ó pọ̀ gan-an. Bẹ́ẹ̀ ní àwọn ibi kọ̀ọ̀kan tá a sì pé ó ti ń wí out tàbí pé wọ́n ti ọ̀dọ̀ dà àmì ìṣọ̀kan develop ẹ̀ to standard. Gbogbo nǹkan tó lè yẹ kí market kò ní a máa ń ṣe fún wọn. Ọjà mẹ́fà ni à ń develop nísìnyí. Àwọn kan àti commission, àwọn kan àti commission. Omi kan ti dé, omi ti dé 90% completion. Orú Oṣùmí market ní tó ti dé 90% completion. Orú ti Ládìpọ̀ ìdùkan ní segment Ládìpọ̀ àti commission. Àmú market àti commission. Ìdí òru wọ́n ń ṣe lọ́wọ́, ọlá wọ́n ń ṣe lọ́wọ́, Dálékọ́ extension wọ́n ń ṣe lọ́wọ́ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. So eléyìí tó jẹ́ priority wa báwo olóyìnbó ti ń sọ òun ni pé ká make ẹ̀ ní modern market. Gbogbo nǹkan tó bá yẹ kó wà ní market kó wà níbẹ̀. Náà ni ó lè jẹ́ pé ó lè encourage jẹ́ pé ó lè jẹ́ kí àwọn èèyàn kan tẹ̀síwájú. Then economy Nàìjíríà yìí kò tíì ó depend lórí importation too much. Wọ́n lára nǹkan tó affect market as a whole nítorí òyìnbó. So lágbára Ọlọ́run mo mọ̀ pé Nàìjíríà máa tẹ̀síwájú. Ọlọ́run á dẹ̀ máa fún wa lórí ọ̀fẹ́ láti tẹ̀síwájú. Àwọn ọ̀dọ́ jàgídíjàgan àti ìwà míì náà tí ó ní ṣe pẹ̀lú tó jọmọ́rọ̀ àwọn ọ̀dọ́. Kí ni ètò ìrónilágbára fún àwọn ọ̀dọ́? Ṣó tiẹ̀ wà? Níbo lẹ bá dé? Ìlú tí ò bá ka ọ̀dọ́ sí, ó dà pé èèyàn ka ọjọ́ ọ̀la sí i. Torí pé ìran kan ń lọ, ìran kan ń bọ̀. Ilẹ̀ ń ṣú, ilẹ̀ ń mọ́. Ó pẹ́ ọmọdé á padà dàgbà. Ọmọdé ọjọ́ òun kò dàgbà rí. So torí èyí a gbọ́dọ̀ ró àwọn ọmọ wa lágbára. Kòókòó jànjàn ó ní èjì. Àti wá pẹ́ gan ara ò ní lè ṣe bẹ́ẹ̀. Wọ́n ní òrìṣà tó ò bá fi hàn ọmọ ẹ̀ tí ò bá múra ẹlòmíì lápadà jẹ ogún ẹ̀ wọ́n á cancel ẹ̀. So pẹ̀lú nǹkan tí mò ń sọ yìí ni pé à ń ró àwọn ọmọ wa lágbára. Ìgbà tí mo kó dórí àga yìí mo kọ́kọ́ rìn káàkiri gbogbo àwọn company tó wà ní ọ̀dọ̀ wa níbí. Mo sọ pé ẹ má fún mi lówó, àwọn ọmọ wa la fẹ́ fi ṣiṣẹ́. Wọ́n dẹ̀ gbìyànjú agbára wọn. Èmi náà mo gbìyànjú láti employ ìwọ̀nba agbára tí mo lágbára ká má fi gbowó wa san salary tán a máa ṣe project. Lẹ́yìn yẹn a ti ṣe empowerment iṣẹ́ kan iṣẹ́ kẹta iṣẹ́ kẹrin láti make sure pé a fún àwọn ọmọ níṣẹ́ ọwọ́. A dẹ̀ fún wọn lówó kan fi tẹ̀síwájú lórí ẹ̀. Àwọn míì náà ṣe empowerment fún àwọn èèyàn lówó kán lọ fi bẹ̀rẹ̀ òwò. Fáwọn míì ara ẹ̀rọ ata fáwọn míì wọ́n lè wà engage torí pé ẹni tí ò bá níṣẹ́ lọ́wọ́ èṣù lè bẹ lọ́wọ́ ẹ̀. So àwọn ọmọ wọ̀nyí lóòótọ́ employment rate in Nigeria or even in the whole world ó ti wà ó pọ̀. Síbẹ̀síbẹ̀ náà à ń gbìyànjú agbára wa láti gbìyànjú pé àwọn ọmọ yẹn kán lè máa rí ìkọ̀kan sí. Torí pé ẹni tí ò bá níṣẹ́ lọ́wọ́ èṣù lè bẹ lọ́wọ́ ẹ̀. Ọlọ́run ní jẹ́ káwọn ọmọ wa kán daṣẹ́wó, Ọlọ́run jẹ́ káwọn ọmọ wa di amọ̀ba. So àdúrà tá à ń gbà lójoojúmọ́ nìyẹn. Ṣùgbọ́n lóòrèkóòrè là ń gbìyànjú pé ká empower àwọn ọmọ wa. Lóòrèkóòrè ní sílẹ̀ gan sílẹ̀ ní. Àwọn arúgbó gan à ń fún wọn ní nǹkan
à ń ṣe scholarship fún àwọn ọmọ, à ń fún wọn ní JAMB form lọ́fẹ̀ẹ́, GC lọ́fẹ̀ẹ́, à ń ṣe coding classes lọ́fẹ̀ẹ́, a tún ra mọ́tò fáwọn ọmọ iléèwé kéékèèké tó jẹ́ pé tó bá gbé wọn lọ, tó bá kó wọn láàárọ̀, bọ́ọ̀sì tó ní air condition ni àwa jàǹfààní ẹ̀ nígbà tá a wà ní primary school, wọ́n á lọ kó wọn láàárọ̀, wọ́n á tún dá wọn padà nírọ̀lẹ́. So gbogbo nǹkan wọ̀nyí à ń ṣe pé kọ́jọ́ ọ̀la ọmọ kó lè dáa, ṣùgbọ́n tó bá ní condition tó dáa díẹ̀, wọ́n á lè fojú sẹ́fún ẹ̀kọ́ wọn. Gbogbo nǹkan tó lè ní ẹ̀kọ́ wọn lára tàbí tó lè ní ọjọ́ ọ̀la wọn lára à lè mú kúrò. Káwa yìí tó dé primary school, wọ́n máa fún òun ní mílíkì nígbà yẹn, nígbà Awólọ́wọ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ṣùgbọ́n ọdún tí mo dé primary school lọ sọ̀ fún mílíkì. Òní tí màá padà sílé ní àbí tó lọ fẹ́ ṣe wáyé. Ṣùgbọ́n kò sáforítì nígbà náà. Ẹ ṣé. Alága, ẹ kú àtúnú sà. Ní ara nǹkan tó máa ń fa bóyá àríyànjiyàn láàrin alága àti igbákejì alága ni pé láwọn ìjọba ìbílẹ̀ míì pé àwọn igbákejì wọn fún wọn níṣẹ́ ṣe, wọ́n máa ń rẹ́ńdà wọn kì í jẹ́ kí wọ́n ṣiṣẹ́ bíi ti alága. Wọ́n béèrè pé ní ìjọba ìbílẹ̀ Mushin ṣé báwo ló ṣe rí, báwo ni igbákejì yín tí wọ́n ríṣẹ́ ṣe àbí àjọṣepọ̀ tó wà láàrin yín? Láti ìgbà tèmi ti wọlé, mo ti bẹ́lẹ̀dá mi sọ̀rọ̀ pé mi ò ní treat alága mi, vice igbákejì bíi pé ṣé màá sọ pé sátire àti màá tún sọ. Because mo ti ní ṣùgbọ́n tẹ́ bá bí òun náà rí tiẹ̀ sọ. Ṣùgbọ́n lágbára Ọlọ́run kò gbọ́dọ̀ nínú àdúrà àti èpè á máa ṣẹ̀san fún mi. Ní gbogbo àwọn tó jẹ́ igbákejì alága ní gbogbo Èkó yìí o, àti ìsinmi bí ò bá rí pò kíní tàbí pò kejì, á wà ní the first five tó jẹ́ pé wọn ò fìyà jẹ. Torí pé position igbákejì alága náà ni ó yẹ kó jẹ́ bíi Táyé Kẹ́hìndé tàbí pé káyé jọ máa ṣe papọ̀. But àwọn èèyàn wa tó bá ti fún wọn lágbára, orí alága kan tí orúkọ bọ̀ láti rí nígbà kan fi fèsì wọn. Ó yẹ pé vice chairman náà ó kàn máa treat ẹ̀ bíi pé councillor tàbí super. Mọ́tò tó o bá rà fúnra ẹ tí ẹ lè gbé púpẹ̀ jùlọ. Bẹ́ẹ̀ kì í ṣe pé mọ́tò tó rà fún SAG tàbí tó rà fún leader tàbí tó rà fún supervisor ni wàá wá rà fún igbákejì ẹ̀. Kì í ṣe nǹkan tó dára. Ṣùgbọ́n ìwọ pẹ̀lú igbákejì ẹ tí bíi pé Táyé Kẹ́hìndé ló yẹ kó jẹ́. Kò yẹ kó jẹ́ pé kó o mú bíi pé kó o lo agbára ẹ lé lórí bóyá torí pé ẹ lè má ṣe ní campus yóò mean anything. Ó yẹ kó o lè fún ní statutory right ẹ̀. O lè ní mọ́tò tó bá ní mọ́tò mẹ́ta bí alága ẹ̀ bá ní méjì kò pọ̀ jù. Tó bá ra mọ́tò 20 million bí mọ́tò ṣe wọ́n ń sìn, tó bá ra mọ́tò bíi ó kéré jù pátápẹ́, o gbọ́dọ̀ ra mọ́tò bíi 16 or 17 million fún igbákejì ẹ̀. Tó bá ra mọ́tò 10 million àti igbákejì ẹ̀ gbọ́dọ̀ lo mọ́tò 8 million. Kì í ṣe pé kó wá lọ ra mọ́tò 3 million fún 4 million pé kó sáà máa wọ káàkiri. Ó kù káàtó. Torí ẹni kọ̀ọ̀kan ló lẹ́lẹ́dàá tiẹ̀. Igbákejì mi nísìnyí ó wà ní Múrà ńsìn. Ṣé tó bá jẹ́ pé kò rí jẹ kò rí mu ṣé á wà ní Múrà? Kò ní lọ sí Múrà náà. Tó bá jẹ́ pé ó fi rọ́jú jẹ rọ́jú mu ni kò ní wà ní Múrà náà. Ẹ̀mí tó fi lọ Múrà ńsìn. So ṣé a ní òṣòwò ògùn ní gbogbo wa fẹ́ jẹ bá so lódò àwọn kan tó tó. So àwọn tá ìjọ ń ṣiṣẹ́ gan náà a gbọ́dọ̀ fìyà jẹ wọ́n náà.
à ń sẹ́ndì àwọn èèyàn lọ sí London pé kó lọ sí training, à ń sẹ́yìn lọ sí Mecca, lọ sí Jerusalem, à ń rán àwọn èèyàn lọ sí even including some of the senior staff, some of the SA, some of the supervisors and ẹlòmíì á deny vice ẹ̀ even to have overseas training. tó o bá ṣe bẹ́ẹ̀ fún tó rò pé vice yẹn lòún ṣe òun ṣíra ẹ̀ torí pé àmórí ọlọ́là lọ́la. So èmi gan ṣé mo mọ̀ pé mo lè di sí chairman. I was the vice chairman for 6 years. So tí ẹlòmíì ẹnìkan wá bá mi ó ní àwọn vice sábà di chairman, mo lè mi á di chairman, èmi á di chairman torí mo ti ń bọ́ lọ́rùn sọ ọlọ́run adẹ́gbà mo lè di chairman. So bó ṣe jẹ́ nìyẹn, kò sẹ́ni tó mọ tẹ́nìkan bá ní irú àwọn àyà di chairman nígbà tí mo tiẹ̀ jẹ́ tí mo tiẹ̀ tí mo máa ń sọ ìtàn kan ẹ má ní mo gbà yín lákòókò. Ìgbà tí Wìlé Akínlùdé tó jẹ́ chairman mo wá níjọ sọ́wárìn bàbá yẹn, that was 1986-85, méjì ló ṣe chairman fún ẹ̀yẹ tó táwọn èèyàn jìnnà sára. mo wà lára àwọn táwọn wò wọ́n náà kan mo ní wọ́n náà kọ́ bàbá yìí ní pé chairman. Ìgbà tó pẹ́ Gani Ọláyíwájú tó lọ́mọ sínétọ̀ òun náà tún ṣe chairman. Ìgbà tí ọjọ́ tí Wìlé yẹn Senator Gold ó wà lẹ́yìn ọkàn wọ aṣọ kan white ó wà lẹ́yìn àwa wò akàjẹ́ bí ó dé àwọn ọlọ́ọ̀kan. Nígbà tó tún pẹ́ Gold náà wá di chairman mo tó witness ẹ̀ ó wá wọ agbádá má lè ráyé wá dá ó wọ agbádá mo ní wọ́n ṣe sọ́árì ẹ̀. So ìgbà tó pẹ́ Ṣèyí Ọládẹ̀jọ ó ṣe chairman. So tí n bá wá sí ọ̀dọ̀ Gold gbà tí mo kàn á sí wọn fine màá kàn sí wọn ni màá kúrò bẹ́ẹ̀. Mọ̀ kéèyàn jókòó sórí bí nìsín tí màá tẹ̀ jáde lọ èmi ò rò pé màá di chairman. So nígbà tí wọ́n bá lọ fà sókè sí gbàtà o Gold wá pè mí pé ṣé wàá ṣe báyìí. So I was contesting for assembly pẹ̀lú ọ̀fun láti ẹ̀mí gbogbo ìgbà ni aṣíwájú àkọ́kọ́ ní méjì kan pé lọ ní sùúrù. Ọjọ́ kan ní mo forí adé bẹ́ẹ̀ máa ń gbé ìlọ ní sùúrù wọ́n á wò nǹkan tí màá ṣe fún ẹ ní sùúrù yẹn. So nígbà tó Gold pè mí pé báyìí ṣe àmà yóò fẹ́ sọ́ra ẹ̀sà. So nǹkan tí mo fẹ́ fàyọ̀ ń bẹ̀ pé kò sẹ́ni tó Ọlọ́run mọ̀ pé o mọ provision tọ́lọ́run ní fẹ́ni kọ̀ọ̀kan. Ẹni tí ò lérò rárá tó ò tiẹ̀ ronú sí ó lè di nǹkan. Tó bá di nǹkan gbà náà tí ojú ò ní sí èèyàn tó bá ṣàìdá fún. Nínú ẹ̀yin tẹ́ ẹ̀ ń ṣe káàkiri nísìnyí nínú àwọn tó ṣe kánsẹ́lọ̀ wa ń bì ẹlòmíì wà tó yẹ pé mi ò tiẹ̀ rí ní pọ́lítíìkì ó kàn di kánsẹ́lọ̀ náà ẹlòmíì supervisor from there tẹ̀ lè fi ìṣeré ìṣẹ̀ kó lè máa di èèyàn. So Ọlọ́run nìkan ló so èèyàn gbọ́dọ̀ ṣe aburú fún anybody or kéèyàn underrate even ọmọ tó bí inú gan kàn underrate him or he can be the person that liberate the whole family. So ẹni má jẹ́ ká ṣàìdá fúnra wa. ẹ ṣé gan. Thanks for watching. Kindly subscribe to our YouTube channel, Owutu FM Lagos. Bye.